A kú dédé àkókò yìí o. Ìròyìn Yajoyajo ni mo mú wá ṣe ti gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. À ń retí pé kí wọ́n fi Bobo sílẹ̀ nílé ìwòsàn láàárín ọ̀sẹ̀ kan ni mo gbúròó ìròyìn ikú rẹ̀. Mr. Latin ààrẹ àgbà Oseere Tampan ló sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà ló péjú láti ṣe ayẹyẹ ìkẹyìn fún Múdàsírù Ọlábíyì, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bobo tó di olóògbé. Lára àwọn tó péjú síbi àdúrà Fìdáùsì ọjọ́ kẹjọ lẹ́yìn ikú Múdàsírù ni Mr. Bọ́lájí Mr. Latin Amusan tó jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣèré tíátà Tampan. Ètò àdúrà ọjọ́ kẹjọ lọ fún olóògbé òṣèré arákùnrin Múdàsírù Ọlábíyì ló wáyé ní ilé rẹ̀ tó wà ní agbègbè Orísunbáre Ẹ̀kú tó wà ní agbègbè Amúlòkó ìlú Ìbàdàn. Ọ̀sẹ̀ tó kọjá ni ìròyìn ìpapòdà olóògbé náà lú jáde lórí ayélujára o. Inú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú oníròyìn, alága ẹgbẹ́ òṣèré Mr. Latin sọ pé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún òun o nígbà tí òun gbọ́ ikú Múdàsírù Ọlábíyì tó di olóògbé ọ̀hún. Latin tẹ̀síwájú pé ipò akọ̀wé àgbà ni olóògbé Múdàsírù dìmú nínú ẹgbẹ́ àwọn òṣèré ṣáájú ìpapòdà rẹ̀. Ó ní Múdàsírù dàbí afárá láàrin àwọn òṣèré tíátà àgbà àti àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Mr. Latin wá fi olóògbé náà wé bàbá, ọ̀rẹ́, alábàáṣiṣẹ́ àti alábàájọṣepọ̀. Ó tẹnumọ́ pé ẹgbẹ́ òṣèré tíátà ni yóò mọ ikú Bobo lára o nítorí ipa ribiribi tó ti ń kó bọ̀ nínú eré tíátà. Múdàsírù Ọlábíyì ló dágbére fáyé lọ́sẹ̀ tó kọjá o lẹ́yìn tí wọ́n ṣe ìtọ́jú rẹ̀ látàrí àìsàn kan tó ń bá a fínra. Ọmọ ọdún 64 ni Bobo kó tó jáde láyé o. Ọ̀sẹ̀ tó kọjá ni ìròyìn nípa ìpapòdà olóògbé náà lú síta lórí ayélujára. Nígbà tí ó ń bá oníròyìn sọ̀rọ̀, àgbà òṣèré ni Tóyìn Adégbọlá táwọn èèyàn mọ̀ sí aṣẹ́wó tó lọ London sọ pé olóògbé náà lọ sinmi ni o torí ó ti tó oṣù méjì tó ti wà nínú àìsàn báyìí. Arábìnrin Adégbọlá ṣàlàyé pé ọ̀gbẹ́ni Ọlábíyì tó di olóògbé náà ní àrùn ìtọ̀ ṣúgà lára ṣùgbọ́n tí kò tètè fura o. Kódà àwọn ní àwọn ń palẹ̀mọ́ fún ayẹyẹ ìwúyè baálẹ̀ náà ní ọlọ́jọ́ dé bá o. Kàbírù Ọlábíyì tí ń ṣe àbúrò olóògbé ní òní ọjọ́ Ẹtì gan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sí mọ́sálásí tí Ayọ̀bámi Ọlábíyì bá wọn gbà láti ọ̀dọ̀ àwọn Saudi tí wọ́n wá kọ́ sí oko wọn náà. Ó ṣe ní láàánú pé Ayọ̀bámi Ọlábíyì kò sí láyé mọ́ o láti péjú pésẹ̀ síbi ayẹyẹ ìsímọ́sálásí náà. Bẹ́ẹ̀ kò sì tún wúyè baálẹ̀ alágùnsà tó jẹ o. Bẹ́ẹ̀ bàbá wa wúlò púpọ̀ nígbà ayé rẹ̀. Ó wúlò fún ẹbí ìdílé ìyá àti ẹbí ìdílé bàbá. Ó dára láàrin àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tíátà tó sì tún wúlò láàrin ìlú àti àwùjọ. Abíamọ tòótọ́ ni o, àmọ́ kò dúró jẹ́ńjẹ ọmọ o. Ohun tí Ọlọ́run ṣe fún yìí kò pọ̀ jù báyìí lọ o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.